بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. الحمد لله الذي جعل القبر مهوى كل حي، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣe sàárè ní ibùpadà sí gbogbo ohun tí ń ṣẹ̀mí, gbogbo ohun tí ń ṣẹ̀mí pátá wọ́n padà bò ó mọ́lẹ̀. ọba Allah tó pọ́n wálé tó fi ní ká máa bora wa mọ́lẹ̀, ká má bàa máa rùn, ká má bàa di wàhálà fáwọn ará ayé. yóò dá ká lè dúpẹ́ fún Ọlọ́run ọba náà. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀. ọ̀rọ̀ tó dáa jù téèyàn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Qur'an. ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ lérí ẹ̀sìn, lérí ìlànà ayé, òun náà ni sunna Ànábì wa Muhammad. gbogbo ẹ̀sìn tó máa gbé kalẹ̀ tí wọ́n ní ká fi súnmọ́ Ọlọ́run ọba tá a bá rẹ̀ nínú Qur'an àtàdísì, wọ́n pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíni, ni wọ́n máa ń pè é àdádálẹ̀, àrọ́dàrọ́dà ẹ̀sìn. kọ́lọ́mọ́sà sọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀. mo kí gbogbo àwọn aráàlú Ìwòpín, mo kí baba ìmáàmù àgbà àti gbogbo àwọn tí wọ́n rólé fún wọn, mo kí gbogbo àwọn àgbàlagbà, àwọn baálẹ̀, àwọn gbajúmọ̀ àti gbogbo àwọn alfẹ́sìn tí wọ́n dìde ní ìlú Ìwòpín àtàwọn tí wọ́n dìde ní ìlú Ìjẹ̀bú Òde. Ọlọ́run mọ́sá bá ní wà pẹ̀lú gbogbo yín o. Ọlọ́run bá ṣàlékún dáadáa fún gbogbo àwọn bàbá wa àti gbogbo àwọn ìyá wa àti gbogbo àwọn brothers and sisters in Islam. kọ́lọ́run wà láàánú ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́run mọ́sá àjẹ́gùn lẹ́mí ẹ̀sìn. gbogbo àtàbà wa parí, Ọlọ́run jẹ́ ara ẹni tó gbọ̀ wá láṣìírí, mọ̀jà sọnù, mọ̀jà wọn wókù wá tì, mọ̀jà jóná mọ́lé, mọ̀jà bómi lọ. Ọlọ́run mọ́sá dàwà papọ̀ máwọn ẹni rẹ̀ nínú makbara àwọn mùsùlùmí. ọlọ́gbàrá Ọlọ́run ọba wa. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa, al-maqbaratu fil islami fawaiduha lil amwati wal ahyai. ètò wọn ni kí n gbéyàwó ní àárọ̀ yìí, òun náà ni kí ni pàtàkì ìtẹ́ òkú nínú Islam. kí ni àǹfààní tó wà níbi ká nítẹ́ ní gbogbo àwọn ìlú mùsùlùmí àti gbogbo àwọn agbègbè. kí ni àwọn àǹfààní táwa tí ajé àlàyé tá a jẹ tá a bá nítẹ́, àwọn àǹfààní tá a máa rí. kí ni àwọn àǹfààní tí àwọn òkú tá a gbé lọ tẹ́ rí. nítorí pé sunna Nabi wa Muhammad sallallahu alaihi wa sallam, ẹni bá ti mójútó yóò ra àǹfààní ayé ń bẹ àti àǹfààní ọ̀run. al-islamu dínun shamilun ya'tani bishu'uni al-muslimi hayyan wa mayyita. àwọn olùfọ́ wa wọ́n ní ẹ̀rí ẹ̀sìn Islam tọ́lọ̀ ní káwọ́ máa ṣe ẹ̀sìn tó kó gbogbo nǹkan sínú ni. gbogbo ń ta fẹ́ nígbà tá a wà láyé ó ti ṣàlàyé ẹ̀. tá a bá ṣe láyé bí wọ́n ṣe sọ̀rọ̀ wa gbogbo ẹ̀ ti wà nú ẹ̀. wa akrama al-muslima hayyan wa mayyita. Islam yìí ṣàpọ́nlé wa nígbà tá a wà nílé ayé. bàbá tó ń dòkú tẹ̀mí bọ́ lára wa, tá a lè gbapá, tá a lè gbẹ́sẹ̀, tá a lè sọ̀rọ̀ mọ́. Ọlọ́run bá aláà tún ṣàlàyé báwọn yóò ṣe bò wá láṣìírí, bí wọ́n ṣe pọ́n wa lé. nínú ìpọ́n òkú lé òun náà ní ká gbé lọ́tẹ́. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wọ́n sọ ní al-Qur'an al-Karim, a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run bá ní wa laqad karramna bani Adam. Ọlọ́run bá ní àwọn ọmọ ànábì Ádámà, àwọn Ọlọ́run bá ṣàpọ́nlé wọn. Ọlọ́run hayya wa mayyita, Ọlọ́run mọ́sá ṣàpọ́nlé ẹni kọ̀ọ̀kan wa. ọlọ́gbàrá Ọlọ́run bá wa. al-maqbaratu, ẹ̀yọ́ máa yá mi nílùú Ìwòpín àti gbogbo àwọn ọmọ ìyá mi ta wá láti gbogbo ibi tá a ti wá. ẹja lọ lè mọ̀ yìí pé tí wọ́n ń pè ní ìtẹ́kù cemetery iya makanun tudfanu fi il amwatu li hifdhi ajsamihim. òun náà ni ààyè kan tá a máa ń kó àwọn òkú lọ
àwọn èèyàn tẹ́mi bá ti bọ́ lọ́rùn wọn láti lè bá a lọ lè fi wọn pamọ́ síbẹ̀ títí tó fi dijọ́ tọ́lọ́wọ́n bá aláwọ̀ gbé wọn dìde gbogbo àtàbà dìde kọ́lọ́mọ́sá fi asúnà àwọn ẹni rẹ̀ wa huwa awwalu manazilil akhirah ẹ̀rí àyè yìí òun náà ni àkọ́kọ́ ibùdé sí tẹ̀yìn bá lọ sí akhirah imma rawdatun min riyadil janna ẹ bá rí àwọn òkú tí wọ́n sin kalẹ̀ yẹn bá a ṣe rí wọn tí wọ́n bò wọ́n mọ́lẹ̀ yẹn àwọn kan bẹ ní wọn tó jẹ́ pé wọ́n wà nínú àbàtà àlìjẹ́nà wọ́n wà nínú barsakh wọ́n wà ní àfonífòdè ayé ya'ishuna fihi hayat al-barsakh àwọn èèyàn máa sẹ̀mí láàrin ilé ayé sọ̀run onímọ̀pẹ́ ní al-barsakh wọ́n máa wà nínú gbádùn aw ufratan min ufari an-nar sàárè bó ṣe wà ní àwọn míì wọ́n wà nínú ọgbọ́n ya ọgbọ́n náà ní kọ́lọ́mọ́sẹ̀ tí wà níyà al-islami dínú rahma dínú karama ẹ̀rí ẹ̀sìn islam ẹ̀sìn àpọ́nlé ni ẹ̀sìn àánú ni káwá sin òkú sí àwọn itẹ́ dafnul amwati fil maqbara min jamalil islam wọ́n ní ó wà nínú ẹwà islam gbogbo ẹni tí wọ́n bá gbé lọ́tẹ́ ẹni ìwé tí wọ́n bá sin ọ́ sí wọn ṣàpọ́nlé rẹ̀ gẹ́gẹ́ bí sunna òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn míì àwọn máa mú àwọn òkú wọn tí wọ́n bá ti kú báyìí wọ́n fi pòrà wọn la wọ́n sì sáná sí wọ́n jó wọn tí wọ́n jó nígbà tí wọ́n bá ń wé ẹran tó bá di èédú tán wọ́n wà rọ́ sínú ìgò wọ́n fi kọ́lé wọ́n tọ́jú ẹ̀ àní bàbá wọn òun la fi kọ́ wọn bàbá títí ẹ̀ òun náà la fi kọ́ yẹn ìyàwó mi lọ́ọ̀kan Allahu akbar wọ́n sùn wọ́n nígbà tí wọ́n bá jó nǹkan àwọn míì àwọn ojú tiwọn wọ́n jù sómi ọlọ́mọba Allah subhanahu wa ta'ala nígbà tó wọ́n fẹ́ sànù wa ọwọ́ sọ fún ọ́nà al-Qur'an al-Karim suratu Taha aya 55 ọlọ́mọba ní minha khalaqnakum ọlọ́mọba ní láti inú ilẹ̀ láti dá yín wa fiha nu'idukum inú ilẹ̀ náà láà dá yín padà sí o láti fi pọ́n wálé náà ni wa minha nukhrijukum taratan ukhra ọlọ́mọba ní ibẹ̀ náà láti tún mú yín jáde kẹwàá ṣèṣirò ṣẹta àṣẹláyé ila ardil mahshar ọlọ́mọ gbọ́ àdìdè sí gbangba wálíà bí tọ́lọ́hún ti dájọ́ ọlọ́mọṣàjọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀jọ́ náà ọlọ́mọba Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ̀rọ̀ wípé àwọn ọmọ èèyàn orí thumma sabila yassara ọlọ́mọba ní ojú ọ̀nà tá a gbà wálé ayé abẹ́ ìyá wa ọlọ́mọba ní òun lòun ní ọ̀rọ̀ ọ̀run o ibi ọ̀gbọ́ akọ̀gbọ́ ọmọ èèyàn àmọ́ ọlọ́mọba yassara òun ló ṣe rọrùn nígbà tí ń sọ̀rọ̀ ọlọ́wọ́ ní thumma amatahu ọlọ́mọba ní yín padà pa ọmọ èèyàn tí mo mú wá sílé ayé yẹn yín padà pa o ẹni tó ní kọ́ jáde yẹn tó ṣe jíjáde rọrùn yẹn thumma amatahu ọlọ́run bá ní ẹni yẹn náà ni wọ́n padà pa ẹni fa akbara ọba yìí náà ni wọ́n sọ ọ́ dèrò sáré. a jẹ́ pé ọlọ́run bá Allah ó ti ní pílánì fún wa lérí bàbá jáde láyé tán ibo ni wọ́n sìn wá sí. tá a fi mọ̀ pé makbara ìtẹ́kù ọlọ́run bá Allah fúnra rẹ̀ ó fẹ́ ká ní ọgbọ́n ọlọ́run bá ń pè wá sákèésí ọ̀nà suratu takathur ọlọ́run bá ní alhakum at-takathur ọlọ́run bá ní kípọ̀ ojú kòkòrò ayé ọlọ́run bá ní kó tọ̀jẹ̀ báyìí alhakum an dhikrillah alhakum at-takathur an ibadatillah alhakum at-takathur an ta'atillah ọlọ́run bá ní kí kọ́pọ̀ yìí kìí tó wá bọ̀rọ̀ ọlọ́run ní ó sì wá kó tọ̀jẹ̀ báyìí ẹ̀ wá rántí ọlọ́mọ ẹ̀ kẹsìn kúmọ́ hatta zurtumul maqabir ata surutumul makabir títí tí ẹ fi ń wọ àwọn ìtẹ́kù lọ makabaratani makabir adigun ọlọ́wọ́ bá aláàfin ara rẹ̀ gan ẹ̀wọ̀n kan ti fa ṣètò lẹ̀ ipe àádé àwọn ibi tá a máa ṣe kí ni tá a máa sin òkú wa sí mashru'iyyatu al-makabarati lil muslimin rí ká máa gbókù lọ sí tẹ̀yìn bókù bá ti kú ká sì wẹ̀ ká faṣọ sí la ká fi pàfọ́ọ̀mù sí la ká dì í ká wá gbé ní kọ́kọ́ lọ́rùn ká gbé lọ́wọ́ bíbẹ̀ bá jìnnà ẹ gbé sínú mọ́tò ká máa gbé òkú lọ́tẹ̀ yìí min sunnati nabawiyya sharifa ó wà nínú ojú ọ̀nà anabiwa muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ìtẹ́ yẹn gangan òun náà ni ilé wa buyutuna al-abadiyya ad-da'ima ìtẹ́kùn gangan ní ilé wa òun gangan ní ilé tọ́lọ́wọ́n bá láti pèsè kalẹ̀ fún wa
ẹ̀rí ilé tiwa yìí tá a kọ́ yìí oye ní buyutu muwaqqata àwọn ilé tá a gbé bẹ̀ fásitì díẹ̀ àwọn àlàyé ló nílé sẹ́ríwájú ilé ẹ̀yìn ilé ẹ̀gbẹ́ ilé àwọn àlàyé ni wọ́n ní wọ́n máa páàkì mọ́tò síwájú ilé wọ́n máa ṣèjọ́ ń bẹ̀ wọ́n máa mùkọ́ àwẹ̀ níwájú ilé lẹ́yìn ìkùlé wọ́n fẹ́ dáná àwọn lẹ́hà ìtẹ̀yìn bá ti kú òun ò ní kankan ṣe ń bẹ̀ mọ́ àgbè lọlé títí ẹ̀ ni káwọn ará àlàyé káwọn olè ráyè máa lo àwọn ẹ̀gbẹ́ ilé wájú ilé kọ́mọdé pé wọ́n jáde lóru yọmọ kẹsẹ̀ bọ́ sáré ilé àlàyé ọ̀tọ̀ ilé òkú ọ̀tọ̀ oníṣẹ́ àti wàá dà pọ̀ àwa kó àwọn òkú á kó wọn sílé àlàyé a máa fi dà wọ́n láàmú. alákọ̀ọ́kọ́ tí ó jẹ́ àmọ̀ yìí pé ìtẹ́ ọ wà nínú tá ànábì yìí fọwọ́ sí ànábì sallallahu ja'ala ar-rasul makana lil maqbarati al-baqi' tudfanu fihi amwatu al-muslimin as-sahabati alladhina matu fil madina. wọ́n ní ẹ̀rí àkọ́kọ́ tá a fi mọ̀ fọ́ da ká ní tẹ́ ká sì máa tọ́jú ẹ̀ ká sì sàkólé kan lérí ẹ̀ ká sì máa kó àwọn òkú wa lọ bẹ̀ ẹni pé ńgbà anábì dé Madina tí wọ́n kọ́ mọ́sálásí tán anábì ya àyè kan sọ́tọ̀ ó jẹ́ pé ibẹ̀ ni wọ́n máa kó àwọn mùsùlùmí lọ tí wọ́n pè ní al-Baqi' al-Gharqad al-Baqi' àwọn tá a bá lọ Maka tá a ṣe ziyara lọ Madina tá a bá ti sálámà sí anábì tá a kí anábì tán tá a sì kírun mọ́sálásí Madina ní àwọn ziyara ti tá a máa ń ṣe àdèbò jama àdè al-Baqi' ibi tí wọ́n sin ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba tí wọ́n gbé ní Madina sí anabi ni máa ń lò tẹ́lẹ̀ kó tó di pé anabi kú afáwọn Abu Hurairah radiyallahu anhu ọlọ́run bá yọ́nú sí wọ́n ní anna imra'atan sawda'a kanat takummul masjida àwọn náà tún jẹ́ oyé wa nínú hadith tí wọ́n gbọ́ wá ipa arábìnrin kan bẹ èèyàn dúdú ni ìmọ̀ ń gba mọ́ṣáláṣí anabi òun ni máa ń sàmójútó ẹ̀ fafaqadaha rasulullah sallallahu alaihi wasallam anabi wa rí arábìnrin yìí kó wá gba mọ́sálásí fasala anha anabi wa béèrè nípa ẹ̀ ipa arábìnrin tí ma gba mọ́sálásí ńkọ́ faqalu matat wọ́n ní arábìnrin yẹn wọ́n ló ti kú ó ti kú anabi ló kú afala kuntum adantumuni ay allamtumuni anabi ní wájú ma kílódé tẹ̀ jí ma kílódé tẹ̀ jí ma anabini ọya ẹ̀sọ́nitẹ́ Allahu Akbar ìtẹ́ wo làwa náà fẹ́ lọ́nbí ọlọ́run ti sànà wa ní ìlú wòpin àwa ti ní àbí tó bó láti máa pàtàkì rẹ̀ kì í ṣe pé àgbàdo la fẹ́ máa gbé síbẹ̀ o kì í ṣe pé afẹ́ máa ṣe kí ni afẹ́ máa gbé sùn síbẹ̀ kí ni afẹ́ máa gbé síbẹ̀ àwọn èèyàn torí pé téèyàn bá ti kú anabi máa ń pàṣẹ ká máa gbé lọ sí tẹ́ni anabi kí ló dé sọ fún mi pálábìnrin yìí kú anabi náà sún tẹ́ nígbà wọn á dé tẹ́ anabi ní dulluni ala qabriha anabi ni ẹ sọ sàárè rẹ fún mi láàrin àwọn sàárè tó wà lẹ anabi ọmọ ntọpa amájàmọ bẹ́ẹ̀ kò ní ìdíkó béèrè mọ́ àfi tó lọ́nà bá fi hàn nìkan ló sì kíni ńlọ́mà anabi ni ẹ tọ́ka sàárè rẹ sí mi fadaluhu fasalla aleha thumma qala inna hadhihi alqubura mamlu'atun dhulma ala ahliha anabi ni ẹ tọ́ka sàárè rẹ sí mi wọ́n ní sàárè rẹ ni anabi wa do anabi kírun ó kírun sí la sáà tí mú súnà bẹ́ẹ̀ jama èyí lè kírun lérí kíni sàárè inna hadhihi al-qubur ìrun tẹ̀yìn ó kì í jẹ́ ìrun òkú ni o kì í ṣe ìrun wákàtí márùn-ún àbí náfìlà o anabi ni inna hadhihi al-qubura mamlu'a anabi ni ẹ̀rí àwọn sàárè tọ́pọ̀ rẹpẹtẹ yìí mamluha dhulma anabi ni òkùnkùn pọ̀ ń bẹ gan-an ala aliha àwọn tó wà ń bẹ wọn bẹ ní òkùnkùn fa inna Allah ta'ala yunawwiruha lahum bi salati alayhim anabi ni ẹ wá rí ìrun tí mo kí àtàdúrà tí mo ṣe yìí ọlọ́run ó tàn mọ́lẹ̀ sí gbogbo sàárè yìí pátápátá rawahu Muslim imaamu Muslim ló ti kí ni olùgbà hadisi náà wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́kẹta nínú àwọn táàfin mọ̀ mashru'iyyatu al-maqbara qalat ummuna Aisha radiyallahu anha ìyá wa Aisha lọ́nkọ̀ọ́bà ayọ́nusi ó ní kharaja rasulullah sallallahu alayhi wa sallam ó ní anabi jáde lóru anabi wà lọ́dọ̀ ìyá wa Aisha dhata laylatin anabi wà jáde lóru báyìí bí ṣe jáde yẹ fa arsaltu barirata fi atharihi ìyá wa Aisha ní gbà anabi jáde lóru ọ̀dọ̀ ìyá wa Aisha lóyún orun kanjọ́ náà ìyá wa Aisha ni mo wá rán Barira yẹ oúnjẹ ọmọ ọ̀dọ̀ ipe
kó bá wọn tọpasẹ̀ ànábì lọ ìpè kó bá wọn wo pété ànábì wọ̀ bóyá ó rò pé ànábì lọ́dọ̀ sọ́dọ̀ àwọn ìyàwó mi ànábì sì ṣe báyìí ibi orun bá ti kàn ibẹ̀ ní máa ń ṣe kínní ibẹ̀ ní máa ń jòkó sí ìtàǹfura ayna dhahaba Barira bá mi wo ibi lànàbì gbà lọ qalati fasalaka nahwa baqi'il gharqadi fawaqafa fi adna al-baqi'i thumma rafa'a yadayhi thumma sarafa Barira lọ́ba bẹ̀rẹ̀ sí wà nàbì káàkiri ọwọ́ àrí ànábì lọ́ọ̀kan torí pé Baqi' ìtẹ́ kò jìnnà sílé púpọ̀ olùmọ̀ọ́n ṣe rí ànábì tí ń lọ òun wá ń wò òun wá rí i pé ìtẹ́ kù ní ànábì ṣe kínní ibẹ̀ là ànábì lọ ọlọ́ ànábì dúró ní etí ìtẹ́ kù ànábì wá ṣe kínní ọgbọ́wọ́ rẹ̀ sókè ọwọ́ ṣe àdúrà fáwọn tó wà ní tẹ́ lẹ́yìn náà ànábì wá padà faraja'tu ila Barirata ìyàwó Aisha ni mo wá lè bá Barira pé Barira o ibo la nabi gbà lọ fa akhbaratini o lọ wá sọ fún mi pé ìtẹ́ la nabi lọ o anabi ọlọ́dọ̀ àwọn ìyàwó mi o ìtẹ́ lọ lọ o Baqi' táwọn lọ kàn ibẹ̀ la nabi ti ń bọ̀ ìyàwó Aisha ni Barira sọ fún un bẹ́ẹ̀ falama asba'tu sa'altuhu nígbà tí ilẹ̀ bá má mo wá pe ọkọ mi anabi wa Muhammad sallam ipe ìwọ òjíṣẹ́ Ọlọ́run ọba faqultu ya Rasulallah ayna kharajta al-layla níbo lọ wà lálẹ́ àná lóòrùtọ́ jáde àjọsùn náà ni ọba jáde níbo lọ́lọ́ anabi ni bu'istu ila al-Baqi'i li usalli alayhim anabi ni bu'istu ay ba'athani Allahu subhanahu wa ta'ala anabi ni wọ́n gbé mi dìde ni Ọlọ́run gbé mi dìde ó jí mi pé ọ̀yá lọ Baqi' lọ́lẹ̀ ń ṣe àdúrà fún gbogbo àwọn tá a bò mọ́lẹ̀ ń bẹ̀ eléyìí jẹ́ oyè wáyé pé ìtẹ́wọ̀ lásìkò anabi a sì máa lọ bẹ̀ a máa lè ṣe kínní a máa lè ṣàdúrà fáwọn òkú tó wà ń bẹ̀ lẹ́yìn náà ya'uthu an-nabiyyu sallallahu alayhi wa sallam ar-rijala ala ziyarati al-qubur ara tá a fi mọ̀ pé ọ̀dà kan ní tẹ́ àti pé ìtẹ́ wà lásìkò ànábì òun náà ni pé ànábì a máa sọ fún gbogbo àwọn tọ́jọ́ ọkùnrin yìí pé ẹ máa lọ lè bẹ àwọn ìtẹ́ wò ẹ máa lọ lè bẹ àwọn ìtẹ́ wò ẹ máa lọ lè ṣàdúrà fún wọn òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní zurul qubura gbogbo ẹ̀yin tẹ́ ọjọ́kùnrin zurul qubura ẹ máa lọ sí ìtẹ́ ẹ máa lọ lè ṣàdúrà fáwọn ní àwọn tó wà ní tẹ́ fa innaha sẹ́rí ìmáa lọ sí ìtẹ́ yẹn tudhakkirukumul akhirah yóò máa ran yín létí ìpè yìí náà ẹ̀yin náà padà dára wọn yóò máa ran yín létí al-akhirah yóò máa ran yín létí ikú ló fi jẹ́ pé ọ̀rọ̀ ayẹyẹ ni gẹ́gẹ́ bí àdìsá Ànábì wa Muhammad sallam àwọn afáàfin ní ziyaratu al-maqbara sunnatun mu'akkada Ànábì ní zuru asẹ́ni báni bá ti pàṣẹ báwọn èèyàn gbọ́dọ̀ mọ́ mójútó Ànábì ní ẹ̀ máa lọ tẹ́ sunnata kan nípa ni tọ́ gbogbo àwọn èdè tá a kó lẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí ojú iye wáyé pé ìtẹ́ ń bẹ lásìkò kínní lásìkò Ànábì wa Muhammad sallam tá Ànábì máa ń ru òkú àwọn mùsùlùmí lọ tọ́ fawaidul makbarati lil amwati wal ahya wá rí ìtẹ́ yìí àǹfààní wo ni òkú ó jẹ tá a bá gbé lọ́tẹ́ tó jẹ́ pé kò lè rí àǹfààní yẹn níbomi tó bá ṣe kíni tó bá wà lẹ́yìn náà àwa tí a nítẹ́ táwọn ò tí ì kú àǹfààní wo làwọn náà jẹ tá a bá nítẹ́ alákọ̀ọ́kọ́ ittiba'u sunnati li'anna nabiyya ja'ala al-maqbarata ma'wa al-muslimin alákọ̀ọ́kọ́ ni pé à ń tẹ̀lé sunna àwa àlàyé tá a bá nítẹ́ à ń tẹ̀lé sunna bá a ṣe ra ìtẹ́ yẹn sìn sunna nabi la ṣe kíni ìlà ń tẹ̀lé ẹni bá ń ṣe sunna yọ gbalada àbí onígbalada yọ gbalada àwọn òkúta kó lọ ìyá tèmi ọ lọ bàbá tèmi ọ lọ àfa tèmi ọ lọ kọlọmọdé àwọn ọmọ wa kọlọmọdé wọn ṣáájú wa bọlọmọdé sàdáwò fẹ lómi ọmọ rẹ ọ lọ ká máa kó àwọn ọmọ lọ yìí à ń ṣe ihya'u sunna ni àwọn náà à tún jẹ́ kí sunna nàbì kọ́ máa parẹ́ àwọn náà ó ṣe kí ni àgbàlada àwọn tá a kó lọ àwọn náà ó ṣe kí ni àwọn náà gbàlada ẹni sàṣọlẹ̀ yìí pé ìtẹ́ni ẹgbẹ́ mi lọ òun náà gbàlada látara sunna yẹn ẹlẹ́ẹ̀kejì tastafidu al-amwatu bidu'a'i az-za'irin wal mushayyi'in gbogbo ẹni tá a bá gbé dé tẹ́ tá a bá sin síbẹ̀ àǹfààní tí ó jẹ náà ni pé gbogbo àti wọ́n bá wà ń bẹ̀tẹ́ wò sábà pé ànábì ti kọ̀mọ́ndé wọn ti pé ká máa bẹ̀tẹ́ wò gbogbo àti àbá kóra wa lọ láti skul láti lọ láti mọ́sálásí ni o àwa jàmá àdúgbò ni o àwa tá a jẹ́ àwọ̀ ọ̀rẹ́ làkàwọ́ pé ẹ̀mí ìfẹ́ le púpọ̀ ẹ̀jẹ̀ aránsẹ̀ àkàrà ọmọ ìyá ẹ̀kọ́ mọ́tò yín ọ̀yà ẹ̀já lọ àwa bí 150 gbogbo àwọn tí wọ́n bá lọ lè bẹ̀tẹ́ wò àwọn ọmọ skul àwọn ọmọ madrasa ẹ̀ máa kó wọn lọ tẹ́
anabi ló ní ká máa lọ lè bẹ̀tẹ̀ wò ìpè yóò máa rán wa létí àkhírà yóò máa mú wa gbàgbé wàhálà yóò máa mú ayé fúyẹ́lẹ́mí wa òkúta bá ti wá gbé débẹ̀ yóò wá ṣàǹfààní pẹ̀lú àdúrà wa tí a lọ lè bẹ̀tẹ̀ wò lẹ́yìn náà àwọn tí wọ́n gbókù wa ẹlòmíì ò dé tẹ́rí àfijọ́ tí bàbá rẹ̀ kú ẹlòmíì ò dé tẹ́rí àfijọ́ tí ìyá rẹ̀ bá kú ẹlòmíì ò dé tẹ́rí àfijọ́ tí àfa rẹ̀ bá kú gbogbo àwọn tí wọ́n gbókù wa yìí àwọn ewátẹ́ bọ̀tẹ̀ yìí jọ́ tó kù wọn kú wọn láti dé ìtẹ́ àwọn náà pẹ̀lú mushayyi'in gbogbo àwọn eléyìí náà àwọn náà ṣàdúrà ńjọ́ náà fún gbogbo àwa tí a bá wà ní tẹ́ anabi sallallahu alaihi wasallam anabi ní tẹ́ bá dé tẹ́ abẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ tẹ́ anabi ní ẹ máa sọ pé asalaamu alaykum ahla diyar àlàáfíà ọlọ́run ọba kọ́ máa bá gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí o ẹ wọlé tí wọn diyaru wọn nìyẹn níbo diyaru àwọn àlàyé àwọn ilé tá a kọ́ yìí ká má máa fi òkú disturb àlàyé mọ́ ahla diyar anabi ní tó gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí o níbo nílé wọn sì ìtẹ́ anabi ní àlàáfíà kọ́ máa bá gbogbo yín o minal mu'minina àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú yín kọ́lọ̀ ń jẹ́ àlàáfíà ọmọ bá wọn wal muslimina gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí tó kú lórí islam kálàáfíà ọmọ bá wọn wa inna insha allahu bikum lahikun pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́hún lásìkò tọ́lọ́hún bá fẹ́ àwa náà ń padà bọ̀ wá darapọ̀ mọ́ yín ẹ wọ̀rọ̀ àwa náà ń padà bọ̀ wá darapọ̀ mọ́ yín níta nàbì ní kí àwọn sàhábà ọmọ sọnù ìtumọ̀ ẹni pé báwa dàbà ti dákẹ́ àwa náà ń ṣe kíni àwa náà ń bọ̀ nas'alullaha lana wa lakumul afiya àlàáfíà ọlọ́run kọ́ máa bá yín bí tẹ́ wá yẹn àwa náà tá a ti kú kálàáfíà ọlọ́run kọ́ máa bẹ pẹ̀lú àwa náà ọlọ́run àbíọ́ wọ́n ṣàfihàn sínú àwọn tó máa ṣàdúrà náà fún jama ọmọ ya ọ̀rọ̀ tó ń kílẹ̀ àbáyé o tí ì bá sọ nǹkan mi ìmọ̀lẹ́yìn tí mo ti sọ yóò ti tó kọ́lọ́mọba aláàkú fi sínú àwọn táwọn èèyàn máa ṣàdúrà fún èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n máa wá ṣe lóru bẹ́ẹ̀ máa gbókù wá wọ́n máa ṣe lọ́sàn-án bẹ́ẹ̀ wọ́n máa gbókù wá láàárọ̀ kùtù tán gbókù wá wọ́n máa ṣe kíni wọ́n máa ṣàdúrà gbogbo àti àwọn tí ń wá ni wọ́n máa ṣàdúrà fún ọ̀tọ̀ wà ní tẹ́ ìwọ tó wá sí ń tẹ́ ń kọ́ jàmbá ìwọ tó wá sí ń tẹ́ ń kọ́ jàmbá ní ìwọ tó sí ní tẹ́ ta ni ó ṣàdúrà fún ọ àwọn èèyàn ò ní wá sílé rẹ àwọn èèyàn ò ní wá sílé rẹ àbí ta ló fẹ́ ní kọ́ wá lé rẹ kọ́ wá wọlé nkùlé tán sí ọ sí ta ló fẹ́ pè kọ́ máa bọ̀ wá ní ilé rẹ kọ́ wá bọ̀ níwájú ilé tán sí ọ sí ta ló fẹ́ pè ẹ dákun bàbá mi bẹnu yàrá ń bí ẹ má bọ̀ oyè ẹnìkan ò ní wà ìtẹ́ yẹn ilé gbogbogbò ni dojoojúmọ́ ni wọ́n mọ̀ débẹ̀ dojoojúmọ́ làdó ọmọ bọ̀ ní sàárè wọ́n mọ̀ tọrọ àláfíà fún ọ wá sí ń bẹ̀ wọ́n wọ ọtí ń bẹ̀ wọ́n wá bàbá ẹ̀ tì ń bẹ̀ wọ́n wá ìyá ẹ̀ tì ń bẹ̀ wọ́n wá àfa rẹ̀ tì ń bẹ̀ ó lùsì ọmọ lùsì yẹn dojoojúmọ́ ni títí táyọ̀ fi parẹ́ wá wo dé táwọn yẹn máa wá títẹ́ wo bí ọdún ṣe gùn tó wo bí ìtẹ́ yẹn ṣe fẹ̀ tó kó tó kú táwọn yóò sì máa wá bẹ̀ kọ́dà bí wọ́n bá sì kú síbẹ̀ mọ́ àwọn yóò sì máa wá bẹ̀ wọ́n máa wá ṣe ziyara wọ́n máa wá bẹ̀ wọ́n wò wá wo gbogbo àwọn ọdún yẹn bó ṣe gùn tó ìwọ́n bẹ lẹ́ǹkùlélé ibi tí wọ́n ti ha ọmọ ẹgbẹ́ kan bẹ̀ olùsì àbó olùsì jaba bàbá rẹ̀ wá ń pè ilé ní ẹsẹ̀ mísì wọ́n náà wá gbọ́ bàbá rẹ̀ wọ́n máa lùsì ìwọ́n náà fúnra rẹ̀ tọ́ kọ́lẹ̀ pé ilé ní ẹsẹ̀ mísì eré ilẹ̀ mi ní ẹsẹ̀ mísì ọ́ máa lùsì ni torí pé kò sẹ́nìkan tí ó wà bẹ̀rẹ̀ tí ó wà rántí rẹ̀ ziyaratul makbara tusabbibu tadhkira al-mawt wal akhirah àǹfààní tẹ́fà wà tá a di àlàyé òun náà ní pé ẹ̀mí wọ́n máa rọ̀ bá a ṣe jòkó lẹ́yìn sí tá a bá gba tẹ́ lọ tá a padà síbí ìrònú wọ́n yàtọ̀ Alhaji Ibrahim lọ́wọ́ mi Alhaji Kafila lọ́wọ́ mi ìyá Zainabu ìní kàdínì ni ilẹ̀ ń jẹ̀yàn lẹ́gbẹ́já ni ọ̀rẹ́ mi ni ìyàwó mi ni ọkọ mi lọ́wọ́ lọ́kàn yẹn ṣé báyìí òun ṣe rí náà ni àǹfààní tẹ́ni ẹ̀ jẹ̀mọ́ wọ́n ní tẹ̀lé inú kúlóòbò bí ziyaratul makbara ẹ̀mí ọ̀ máa ṣe kíni ẹ̀mí ọ̀ máa rọ̀ tẹ̀yìn bá ń lọ sí makbara anabi ni zurul kubura anabi ni ẹ̀ má sàlàyé máa lọ makbara fa innaha tudhakkirukumul akhirah yóò máa rán yín létí àti pàdé ọlọ́run ọba yóò sì máa rán yín létí ikú afawo Uthman bin Affan wọ́n ní ìjọ kan wasala ila al-makbara ó dé ìtẹ́kù fabaka fabtallat lihiyatuhu afawo Uthman bin Affan ahadul mubashirina bil janna tí wọ́n ti sáyà aljanna fún pípẹ́ aljanna tí ọlọ́run ti ṣe rọrùn ẹni tí ma náwó lọ́sàn tí ma náwó lóru ọwọ́ adé ìtẹ́ lọ́ba bu ẹkún wọ́n ló sunkún gbogbo àwọn irùngbọ̀n rẹ̀ ọwọ́ rẹ̀ gbẹdẹ fún mi omi ẹkún ọ̀rẹ́ gbẹdẹ síbẹ̀
wakila ma yubukika ya Uthman wọ́n wá sọ fún pé afa kí ni ń pa yín lẹ́kùn ó ní qala hadhihi awwalu manasilu al-akhirah hadhihi awwalu manasilu al-akhirah sẹ́ẹ̀rì bíi ti àwa yìí sẹ́ẹ̀rì gbogbo àwọn èèyàn tí wọ́n tó lẹ̀ eléyìí ni àkọ́kọ́ ibùdó sí wọn kan tó gbọ̀run lọ eléyìí ni àkọ́kọ́ ibùdó sí fa in khufifa li abdin kana ma ba'dahu akhaf tí ọ̀rọ̀ wọn bá rọrùn bí tó bá fúyẹ́ ajẹ́pẹ́ tó bá ti dìde ń bí ọ̀rọ̀ yóò tún fúyẹ́ jù bẹ́ẹ̀ lọ ẹni ọlọ́run bá ti ṣe sàárẹ̀ rẹ̀ ń fúyẹ́ ó ti fẹ́rí jìnnú tó bá dìde ń bẹ́ẹ̀ lọ́wọ́ fi sí inú àlìjánná ó ní wa in shuddida kana ma ba'dahu ashad ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá wà nira ń bí ibi àwà yìí ẹni tọ́rọ̀ rẹ̀ bá nira ń bí tí wọ́n bá gbé dìde ibi wọn jù sí yóò tún nira jù bí lọ òun náà ní iná ọlọ́ ẹ̀yọ́ mayami wala yaktaru li muslim bi dunya alfaniya bi ziyarati al maqbara gbogbo èèyàn tó bá fẹ́ máa báyé yìí sí tó wọn ni kò máa lọ sí ìtẹ́kù ìtẹ́kù lẹ̀rú ti lè bọ̀ ọ́ sórí sáré yìí tó wọn wájú lé ní ẹ̀rọ lè bọ̀ ńbẹ̀ mọ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì ẹ máa sùn lérí ẹ máa jòkó lérí ẹ máa tọ̀ síbẹ̀ wọ́n dé tẹ́kù orí àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n lọ babu tí wọ́n lọ sálálú èrè rẹ̀ wù jàn ìpè ha ilé ayé yọ padà tán o lẹ́yìn náà siyanatul maqbara siyanatul qabri min al-ihanati kal-ittikai alayhi wal-julusi alayhi wal-wata'i alayhi wan-nawmi alayhi wat-tabawuli alayhi ẹ̀yọ́ máa ya wọ́n ní taba gbé òkú lọ tẹ́ òkú òní ráre sàárè òní ráre ìmọ̀ gbókù lọ tẹ́ kò ní jẹ́ kí sàárè rẹ̀ ráre torí èyí tó sin síwájú léhùn bàbá rẹ̀ yẹn wọ́n náà mọ̀ pé ń bọ̀ padà yá oyè ẹ̀fín ráre látara kẹ́ ẹ máa jòkó kẹ́ ẹ máa rọgbọ̀kú tì ẹ rọgbọ̀kú lérí sàárè bàbá rẹ̀ àwọn ẹlòmíì kan wá jòkó lérí sàárè bàbá rẹ̀ àwọn ẹlòmíì wọ́n máa tẹ sàárè bàbá rẹ̀ mọ́lẹ̀ báyìí sórí tí wọ́n náà bá ní kí wọ́n sọ sílé ní tí ń ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ ní ọ̀padà sí kínní ní ọ̀padà ṣẹlẹ̀ sí wọn náà wọ́n wá sọ sàárè rẹ̀ di ojú ọ̀nà wọ́n máa tẹ̀ ẹ́ lérí mọ́lẹ̀ wọ́n máa tẹ̀ ẹ́ lọ wọ́n máa tẹ̀ ẹ́ bọ̀ lẹ́yìn náà àwọn míì gan wọn tún máa sùn lérí ẹ̀ èmi ra àwọn kan ní eré Agége lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ọ̀yẹ́ àkànkọjá náà ni mo bá ra àwọn yẹn wọ́n sì tẹ́ ní ọ̀dẹ̀ sùn síbẹ̀ wọ́n gba tẹ́gùn lérí sàárè tí wọ́n bá gbé lọ tẹ́ni ṣé sàárè yẹn wọ́n máa rí bí sí rí ẹ̀ nígbà míì gan àwọn yẹn fẹ́ tọ̀ wọ́n máa tọ̀ lérí ẹ̀ kọ́dà lálẹ́ bá rí àwọn ilé àlàpàjọ́ àwọn sàárè ìjọ́hun tí wọ́n ti kọ́ tí wọ́n fi símẹ́ǹtì sí rí ẹ̀ ẹ̀ ra àwọn ọmọ àta àwọn ọmọ gbó tí wọ́n máa bára wọn sùn lérí ẹ̀ kò sí ìta àrí bẹ́ẹ̀ jẹ̀mọ́ ẹ̀yọ́ màá ya ọ̀wá ń pe ilé rẹ ni kan ṣe ọ́ sí ọ̀ mọ̀ pé tọ́ba di pé ojú ọ̀nà jẹlé sọ mọ̀ pé katapila ni wọ́n fi wú òkú rẹ̀ katapila wọ́n fi wú òkú rẹ̀ wọ́n gbé sáyé báyìí ìpè ó ní ó lè jábọ̀ ó lè jó didi gbogbo àwọn òkú tí wọ́n sin sílé nígbà tó di pé ojú ọ̀nà gbàbẹ̀ kí ni ń ṣẹlẹ̀ jàmọ́ tabasi ni ìtẹ́ ni a lọ àní ìtẹ́ ọ̀dà ilé lọ́dà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Islam bá ti gbé àbáyọ kalẹ̀ fún wa ẹnì kọ̀ọ̀kan wa ká mọ̀tò máa wá mi mọ́ àfọwọ́ Jabir ibn Abdullah kọ́lọ́mbà ayọ́nusi al-Ansari wa ani abihi látọ̀dọ̀ bàbá wọn ti gbàdí sí wa wọ́n ní naha Rasulullah sallallahu alayhi wa sallam an yujassasa al-qabru wa an yuq'ada alayhi wa an yubna alayhi ipe anabi sele wọ ipe ẹnìkan ò gbọdọ̀ mọ dírẹ́sì sáré o káwa bàbá kú tán ìyá kú tán àwa bẹ̀rẹ̀ sí máa búlọ́ọ̀kù àwa máa búlọ́ọ̀kù tán akóta ẹ̀sìsì granite white àwa kó sáàrin ẹ̀ ẹlòmíràn tún fi chain irú ìtàn máa fi sí báǹkì yẹn yóò tún fi sí eré sàárè kí ni yìí ní í ṣe pẹ̀lú ẹni tó wà ń bẹ̀ ṣé tó bá fẹ́ jìyà sí gbogbo tẹ́ ń tò sí lánàá ó ní ọmọ jìyà rẹ̀ ṣé n tẹ́ ń ṣe yẹn ṣe wọ́n ṣàlékún ìkẹ́ rẹ̀ irọ́ wọ́n lọ anabi kọ́ ká máa dírẹ́sì sàárè anabi kọ́ ká máa jòkó lérí sàárè anabi kọ́ ká máa kọ́lé lé sàárè lérí eléyìí hadith ni anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi kọ́ kọjá pé sàárè ni àwa kọ́lé lé lérí níta anabi bá ti kọ́ àwa náà kọ́ àbá ní kọ́ nínú ẹgbàá wa kan anabi ní la yajlisa ar-rajulu ala jamra min narin fatuhriqa thiyabahu anabi ní arákùnrin kan nù yín kó sì wá jòkó lérí ògùn náà tó gbóná kí ògùn náà yọ wá ju aṣọ rẹ̀
wa takhalusa ila jasadihi kó wá wọnú bọ́dì rẹ̀ kó wá lọ lè jó ń bàdí kó jó ahawanu min an yajlisa ala qabri wọ́n ní iná ní bó ṣe jó tóun ó sì wá sẹ́pẹ́rẹ́ ju kó jòkó lérí sàárè lọ fún ìyà tí ó jẹ tó bá di ọjọ́ kíyámà. wọ́n tó jòkó lérí sàárè gbọ́dọ̀ tó jòkó lérí àwọn èèyàn náà ni ṣé bàbá rẹ lè sùn lẹ́kọ̀ọ́ jòkó lérí ẹ̀ ìyá ẹ̀ lè sùn lẹ́kọ̀ọ́ jòkó lérí ẹ̀. al-maqbaratu ẹ̀rí tẹ́kù mahawa lilladhina matu wa laysa indahum ard wala bayt. ọ̀dà nínú àǹfààní tẹ́ òun náà ni pé ẹlẹ́mìí ọ̀kan wọ̀lú ọgbà lẹ́nu lọ́ba dákẹ́ àwọn èèyàn rẹ̀ ń kọ́ wọn náà wà ń lókè bó lẹ́sẹ̀ jama ilé baba atalẹ́fẹ́ sisi ẹ̀ńkulé ìyá atalẹ́fẹ́ sisi arìnrìnàjò tí ń bọ̀ fẹ́ ọ̀rìnrìnàjò wà lù lọ́ba dákẹ́ àǹfààní ibo ní arìnrìnàjò yóò jẹ àǹfààní mọ́kíbára tí ọba sí mọ́kíbára ń lu gbogbo yín ti wọ wàhálà bó la ṣe mọ́lẹ́mù mọ́rù bó la ṣe mọ́lẹ́mù gbódà pé Amadu bó la fẹ́ ṣe ìyá alágbájá olè tó bá yẹn lọ́dọ̀ mọ́ mọ́sálásí ni kí wọ́n sì wá owó táyì fẹ́ ra aṣọ wọ́n sì ká sì gbé lọ ká lè bò mọ́lẹ̀ ńbẹ lábàbọ̀ ọmọ ìyá wa láṣìírí àwọn Haúsá àwọn tó ń sàn jà wá lọ díẹ̀ ńlẹ̀ Yorùbá torí Islam gidi ó tètè dọ́dọ̀ wọn kó tó dọ́dọ̀ tó wa Ọlọ́run wọn sábà yá wọn náà padà sí dáadáa wọn èyí tó kú díẹ̀ káàtó kó tó àwọn náà ṣe jù báyìí lọ bí Haúsá bá ń lọ ìlú tí ọ̀kan nu wọn bá ti dákẹ́ sí ibẹ̀ náà wọ́n béèrè pé ibo ni mọ́kíbára wà wọ́n sì ṣe kíni wọ́n sì pe àwọn wọ́n sì sin síbẹ̀ ni wọ́n pe àwọn bàbá àti ìyá ìpẹ́tọ̀ Amadu ti kú o àti sin sí Jẹ̀bú o bàbá rẹ̀ náà ni wọ́n sọ pé ẹ má gbé bọ̀ ọmọ mi ẹ má gbé bọ̀ wá bó kí ni yàtọ̀ láàrin yẹ̀pẹ̀ tó wà ń bí àti yẹ̀pẹ̀ tó wà ń Kánò kí ni yàtọ̀ láàrin ẹni tí wọ́n sin síbí àti ẹni tí wọ́n sin sí Kánò méjì náà kí ni padà sí jama ní padà lọ lè jẹrà náà ló ṣe jẹ́ pé agbọ́dọ̀ gbàgbọ́ yẹ̀ sìn wa dáadáa tí àwọn èèyàn bá kú mọ́ wa lọ́wọ́ oyè tọ́jẹ́ pé wọn lẹ́bi wọn lára mọ́kíbára láfi bò wọn láṣìírí káma wá ní ẹ máa gbókù bọ̀ nílé eré adé sunta ibi tẹ fẹ́ sínsìn jama yóò jẹrà bí àbí òní jẹrà mẹ ibi tẹ fẹ́ sínsìn bí yóò jẹrà bí òní jẹrà kí ni yàtọ̀ láàrin méjèèjì ẹ mọ̀ wá sọ olófò wọn owó mọ́tò ẹ lè gba rìpọ́tù lé àwọn ọlọ́pàá gbogbo owó tẹ̀ ń náà kẹ́ ẹ lè kó fúnyàwó rẹ̀ kó máa fi ṣe kí ni kó máa fi jẹun kẹ́ẹ̀fì sẹ́ndì àwọn ọmọ rẹ̀ lé sí skul àǹfààní táfò ṣe pọ̀ ju ká máa rò òkú káàkiri lọ nígbà tí àwọn ṣùwádà Uhud àwọn sàhábà tí wọ́n kú sí ogun Uhud síbí àwọn kú tán àwọn sàhábà kọ̀ọ̀kan wọ́n ń fa àwọn jàlàjàlà wọ́n ń gbé wọn kọ́kọ́ lọ́rùn anábìrin wọlé ń gbé wọn lọ anábìrin ẹ̀sìn wọn síbí náà ló fi jẹ́ pé àwọn àtàwọn lọ́mọ́kà á lè ṣe yàrá wọn ojú kan náà wọ́n sì ń gbé wọn sí níta ń gbóyè mẹ́ni pé tí mùsùlùmí bá ti kú sájú àjò náà láti kíni iná làwọn sínsìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. وجود المقبرة شد الوسيلة أو شد الذريعة إلى البدعة المنفسقة كالبناء على القبر والدعاء عنده أو إلى البدعة المكفرة كدعاء الميت في القبر لقضاء الحاجة ẹ̀yọ́ máa yá mi ṣẹ̀rí ìtẹ́báwá yóò di wa lọ́wọ́ láti máa kọ́lé lé sàárè lérí ìwọ ló sọ pé wọ́n fẹ́ kọ́lé lé sàárè tiẹ̀ lérí tábà lọ́tẹ́ tí wọ́n rí gbogbo àwọn yòókù tí wọ́n ti sin tọ́jú pé kálukú ń bẹ́ lẹ́lẹ̀ àmọ́ tó bá ti jẹ́ pé ilé làwọn ti fẹ́ sìnkú sí kò sára tá a lè sekínì tá a lè dá ń bẹ̀ ọ̀kan nínú àwọn aláìmọ̀ kankan ẹ̀gbọ́n rẹ̀ àfáà ni mòdúró lè kéwò kan ni ọwọ́ akú àbúrò yẹn ọlọ́run bùkún owó wà lọ́wọ́ ẹ̀ ní kàràkàrà ọ̀dọ̀ wa ń bẹ̀ ọwọ́ sọ fún gbogbo àwọn jàmáà yìí pé ẹ̀gbọ́n àwọn tí wọ́n sílẹ̀ yìí òun ó kọ́ ilé lé lérí òun ó wá tún ṣe gbogbo nǹkan lòun ó fi síbẹ̀ ẹlòmíì gan tí bá ń rí tí ó bá ti fẹ́ kú tẹ́lẹ̀ ikú ó sì máa wù ú kú ìgbé sàárẹ̀ ni wọ́n tún ṣe báyìí ẹ̀dá láì ṣe sàárẹ̀ àwọn gọ́fúnà àwọn pírẹsidẹ́ǹtì ayé ẹ̀dá kùn torí tọ́lọ́wọ́n bá a la ṣé gbogbo tẹ wá tò sínú yàrá yẹn àti táìsì àtòkúta àtọ̀dà àti èsì ṣé gbogbo ẹ̀ wá sàǹfààní fẹ́ni tó wà nù sàárẹ̀ tó ní ọmọ jìyà owó tẹ́ kẹ́ kó lọ fáwọn aláìníyà aláìní bàbá ìsọ̀rọ̀fọ̀ wà ń bi ká máa ṣe kíni ká máa tún sàárè ṣe iná pa wọ́n ní èyí tí ọwọ́ burú láwùjọ ti wà yìí òun náà ní káfa àgbà kan ó kú àbí ṣéwù kan ó kú àbí mùdírù kan ó kú àbí ìmáàmù kan ó kú káwá lalẹ̀ o ká sin sẹ́gbẹ̀ẹ́ ilé àbí ká sin sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àbí ká sin sẹ́gbẹ̀ẹ́ ilé kéwú káwá kọ́ ilé lé lérí
wọ́n ní tá ń dálẹ̀ yẹn wàhálà la fẹ́ dálẹ̀ níta ṣe yẹn bídíà ní nínú ẹ̀sìn yóò tún máa bí àwọn bídàt àwọn bídà yóò tún máa ṣe kíni yóò tún máa bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdádálẹ̀ mi bí káwọn èèyàn kí wọ́n lọ bẹ̀ ká máa lè ṣàdúrà ń bẹ̀ ṣe mọ̀ pé àwọn ṣéwù táwọn èèyàn máa ń lọ lè ṣàdúrà ní sàárè wọn ọlá pé wọn ò sí wọn sí tẹ́ni tẹ́wọ́n sí wọn sí tẹ́nìkan bẹ tí ó lọ tẹ́ lóru ibò wọn lè jẹ́ kó ti ìmáàmù wọn lè jẹ́ kó ti ṣéwù nígbà ìmáàmù náà ń bẹ láyé ṣé gbogbo bùkátà tiẹ̀ gangan ló bíyá ṣé gbogbo bùkátà tiẹ̀ gangan ló bíyá kájọ́ pé yóò bíyá bùkátà tiẹ̀ ọwọ́ lè jẹ́ kó síbi sàárè ọ̀hún ṣàdúrà ń bẹ lóòótọ́ ọlọ́run ló ń pè o àmọ́ tó ń sìn yẹn bídà gairu mukaffira kò sọ́ di kèfèrí àmọ́ ọlọ́run ní gbà àdúrà yẹn ọlọ́run ní gbà tọ́lọ́ ni wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run la asúnmọ́ mi èèyàn ju ká sọ̀rọ̀ rẹ lọ ọ̀fọ̀ ọlọ́run lẹ̀ sí ọba tó súnmọ́ ju ká sọ̀rọ̀ lọ ọwọ́n tó ń wá lọ bí sàárè ṣéwù kan ẹlòmíín travel lọ lè ṣàdúrà bí sàárè yóò travel tó wọ plane ni o ipò mo fẹ́ ṣiṣẹ́ kan sàárè lágbájá ni mo ti fẹ́ ṣe kíni mo ti fẹ́ ṣe eléyìí ò sínú ẹ̀sìn wa àdádálẹ̀ ní ká mọ̀ lè ṣàdúrà níbi sàárè lẹ́yìn náà ìyàwó ilẹ̀ bídà àti mukaffira nígbà míì lẹ́ni yóò sun ẹlòmíì débi bídà àtọ́ yọ kó nu Islam tó bá ti mọ̀ tẹ́lẹ̀ kàdúrà ìlmọ̀ yìí ti gẹ́gẹ́ bí kọ́ máa sọ fẹ́ni tó wà nù sàárè pé kọ́ má gbàgbé òun òkú ọlọ́mọ yẹn sùn òkú ọlọ́mọ yẹn sùn ìyá mi bàbá mi má gbàgbé mi àfá mi ṣé wà kọ́ máa wá ní ẹ̀dá kan ẹ̀ bá ń bí àbùkátà mi ẹ̀ ṣàánú mi ẹ̀ má jọ̀rọ̀ mi ó dàrú ẹni bá sì ti ń pẹ́ ní tí èso ọlọ́run ọba kí ni wọ́n ń pè ní Islam ní ẹlẹ́bọ ni ọlọ́ni kúlẹ̀ innama ad'u rabbi wala ushriku bihi ahada ọlọ́run bá ní ìrẹ́ ànábì sọ fún gbogbo ayé ipe ọlọ́run nìkan ni wọ́n máa pe o ànábì ní ọlọ́run nìkan lèmi wọ́n máa pe o èmi ò ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlá èsì nífẹ̀ẹ́ nìkan sáàrin èmi àtọ́lọ́run tí máa pè lẹ́yìn ọlọ́run wa anna al-masajida lillah ọlọ́run bá ní gbogbo mọ́ṣáláṣí tá a kọ́ yẹn ọlọ́run lónìí fala tad'u ma'a Allahi ahada ẹ gbọ́dọ̀ pé ahada ma'a Allah ẹ má pè nìkan kan mọ́ ọlọ́run ọba mọ́ ẹni tí ń pe ayé àbẹ ẹni tí ń pe Jésù àti ẹni tí ń pe Ṣéhù àti ẹni tí ń pe ìyá àwọn kọ́mọ́sùn lọ́rùn bàbá àwọn mọ́sùn lọ́rùn ẹlẹ́bọ ni wọ́n o má bá ti kú wọn ò ní wọ àlìjánnà o torí ọlọ́run bá nìkan là á máa ń pè torí pé àdúà huwa al-ibada ká máa pe èèyàn kó ṣàánú wa ẹ̀sìn ni o wala yushrik bi ibadati rabbihi ahada àzìbọ̀rọ̀ fẹ́lómi lẹ́sìn ọlọ́run ọba wa gbogbo tí máa bí nánu àwọn sàárẹ̀ àwọn Ṣéhù tó wà káàkiri lẹ́yìn Yorùbá ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n máa fara yí lẹ́ ńbẹ̀ ẹ bá lọ àwọn ilẹ̀ Lárúbáwá náà rẹpẹtẹ ọwọ́ à ń bẹ̀ tí wọ́n máa fọwọ́ ra sàárè tí wọ́n máa bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí wọ́n máa jowó sínú ẹ̀ akíndanidání ń jowó sínú ẹ̀ àwọn akíndìnrín làwọn bá sà lọ́wọ́ rọ̀lẹ́ làwọn mọ̀ sí kíni làwọn lè fi ra ẹ̀wà àti kíni àti búrẹ́dì làwọn máa gbádùn tiwọn àti bẹ́ẹ̀ lágọ̀ nígbà mi wà ní ẹ má jowó síbẹ̀ ẹ má ibi ní kẹ́ ẹ mọ́wó wá nígbà yìí mà pé ẹ̀fẹ́ kan jowó síbẹ̀ kí ló dé tẹ yọ wíńdò síbẹ̀ ọlọ́run bá aláàkọ́mọ́sá ìfẹ́ ọ̀nà mọ́ wọn aburú la ni kí afa kan kú ká máa sin sílé kéwò ẹbọ ni máa ń bí o àwọn mẹ́ẹ̀ máa ń bu yẹ̀pẹ̀ inú bẹ̀ wọ́n bu yẹ̀pẹ̀ yẹn yóò sì lọ lè rọ̀ sínú arágólísì báyìí yóò rọ̀ mi sí yóò máa mú yóò ní tí ọlá sẹ́wọ́n ti débẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anabi wa muhammadu sallam anabi ni la'ana allahu liyahuda wa nasara anabi lọ́la wọn bá ti ṣẹ́bi yahudi àti nasara ittakhadhu qubura anbiya'ihim masajida wọ́n mú sàárè màábìdà wọ́n mú níbi tí wọ́n ti máa ṣe bàdà masajida ni wọ́n mú sàárè àwọn ànábì wọn níbi tí wọ́n ti máa ṣe kíni ibi tí wọ́n ti máa ṣe bàdà ara ìbàdà làdúà ànábì lọ́la wọn bá ṣe pèlè wọn torí tó bá padà yá àwọn tó wà nù sàárè yìí gangan ni wọ́n padà máa sọ̀dọ̀ lọ wọ́n mú wọn kọjá yìí wọn ẹnìkan sẹ́ndí kílípù kan sí mi láìpẹ́ yìí bóyá sàárè yẹn bóyá Sudan lọ́wọ́ Allahu alam sẹ́ni bá a ṣe ń tàwáfù Kaaba yẹn bá a ṣe ń tàwáfù Kaaba yẹn sábàtà aṣọ́wàt tá a máa lọ tá a tún bọ̀ tá a máa lọ àṣẹ sàárè lọ́wọ́ nínú bí wọ́n tàwáfù sàárè ìṣẹ́wù kan wọ́n wá tàwáfù lẹ́ẹ̀mejì ọlọ́ni wọlé yàtọ̀ wọ̀ fún bèlè Baitul Atiq ibi lọ́lọ́ni á tàwáfù sí jama Baitul Atiq ibi làwọn ń tàwáfù tọ́ sàárè sí kankan wọ́n bá gbé bàbá lọ tẹ́ni sí wọ́n ráyè dáadáa yẹn ṣé ìjọba fẹ́ dáràn sí ẹ lọ́rùn kọ́ máa fílẹ̀ sínú wàsíyà pé ká sìn sílẹ̀ o àbí ká sìn sí ilé kéwù àbí ká sìn sí ibo kó sìn sí ẹgbẹ́ mọ́sálásí wọn nínú àwọn àdánwò tá a tó kàn látara àìmójútó itẹ́ àwọn ojúdul makbara saddul dhari'a ila ja'li qubur al-a'imma wal mutabarri'ina li bina'i al-masajid wal munfikina 'ala ad-da'wa fi masajidina
ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa lẹ́ni látara ìmójútó tẹ́ àbí látara ìmọ̀ pàtàkì tẹ́ gbogbo ẹni tó bá ti kú ní àwọn lèmọ́ọ̀mù wọn ní ìmáàmù àkọ́kọ́ tá àkọ́kọ́ nínú yẹn bàbá ìmáàmù wa gbé wọn lọ́bi káwọ́ nígbà míì wọ́n ní ilé wọn jìnnà nígbà míì wọ́n ní bàbá òṣè nílé ìwọ rẹ́ǹtì lé ní wọ́n wà panupọ̀ nígbà míì gan bàbá nílé ń bẹ̀ àmọ́ èyí táwọn gbàgbọ́ ni pé mọ́sálásí ló yẹ kí lè ìmáàmù sùn wọ́n wá gbé ìmáàmù lọ sí ẹgbẹ́ mọ́sálásí wọ́n sì ń síbẹ̀ ìmáàmù kẹ́ni ó wà ń bẹ̀ ìmáàmù kejì ìmáàmù kẹta nígbà ìmáàmù bá fi tó 20 kí ni mọ́sálásí dáhùn ó di makibara mọ́sálásí di kíni yẹn ó ti di tẹ́ nígbà míì wọ́n ní ìyá súnà yẹn òun lọ́kọ́ mọ́sálásí yẹn wọ́n bá sì ti kú mọ́sálásí rẹ̀ lẹ́lẹ́sẹ̀ kíni lẹ́lẹ́sẹ̀ sí gbogbo àwọn àsakásà ni nígbà míì wọ́n ní bàbá yẹn ànáwó fẹ́ sí ni mọ́sálásí ìdá kan nínú méjì bẹ̀ òun lọ́ ná gbogbo owó yẹn bàbá àdínì ni arígbábuwó àdínì bàbá súnà ni bàbá olówó wọ́n gbé wá sí mọ́sálásí mọ́sálásí kan bẹ lẹ́kọ̀ọ́ owó yẹn lẹ́mọ̀ bẹ̀ sẹ́ni gbogbo ìsàlẹ̀sàlẹ̀ mọ́sálásí òkú àwọn bàbá àdínì lọ́wọ́ bẹ̀ àtàwọn lèmámù bàbá ti kírun bẹ́ẹ̀ ó fẹ́ràn rẹ̀ ṣòfò Ànábì ní la tusallu ilal qubur Ànábì ní ẹ gbọ́dọ̀ kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè wala tajlisu alayha ẹ gbọ́dọ̀ jókòó lórí sàárè rawahu Muslim Imam Muslim ló gbà wá Ànábì ní la tusallu ilal qubur ẹ má kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè wala tajlisu alayha ẹ ti gbọ́dọ̀ sí kíni ẹ sì gbọ́dọ̀ jókòó lórí ẹ nínú àdìsí kan tá Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa yìí pé wọ́n ṣe gbogbo lẹ̀ lẹ́tọ̀ọ́ fún mi kí n máa kírun bẹ́ẹ̀ lẹ́yìn alhamam wal makbara ilé ìgbọ̀nsẹ̀ àti tẹ́ àbí wọ́n bá sìnkú sí nìkan láti kíni láàlè kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè ọwọ́ agbalé ilé tó gbà yìí sàárè ń bẹ níwájú ilé oyè yàrá tẹ̀ náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ọwọ́ ní Allahu akbar irun rẹ̀ wọn ò ní gbà o àwọn àlùfáà ní ìgbà tá a tó lè kírun ní mọ́ṣáláṣí náà bá sìnkú sí onígbà tí wọ́n bá gbé òkú yẹ kó ń bẹ̀ wọ́n gbé kó ń bẹ̀ wọ́n nítorí pé ńgbà tá ànábì dé Madina ilẹ̀ tá ànábì kọ́ mọ́sálásí rẹ̀ síhun al-Masjidun Nabawi wọ́n ní káànàtì makbara wọ́n sìnkú síbẹ̀ níjọ́ àwọn bàbá àwọn tó wà Madina ànábì ní kílẹ̀ máa ń ṣe ń bí wọ́n làwọn bàbá wa tíjọ́ lọ́wọ́ ń bẹ̀ ànábì ní ẹ wú gbogbo àwọn egun àti gbogbo àwọn tó bá ṣẹ́kù lára àwọn bàbá yìí ni ẹ kó lọ sí ìtẹ́ mi mọ́sálásí la fẹ́ kó síbí ìtumọ̀ ni pé mọ́sálásí àti sàárè wọn yé ṣe kínní wọn yé wà lẹ́gbẹ̀ẹ́ kan náà ìtàǹgbọ́ yé nìyẹn tábàtì wàá rí mọ́sálásí kan tí wọ́n ní wọ́n sìnkú síbẹ̀ mọ́sálásí yìí tọ̀ àwa ni kún owó àwọn afáàní tó bá jẹ́ pé mọ́sálásí lọ́kọ́kọ́ débẹ̀ a gbọ́dọ̀ gbé sàárè lọ́bẹ̀ tó bá jẹ́ pé sàárè lọ́ba kọ́kọ́ débẹ̀ a gbọ́dọ̀ kọ́ mọ́sálásí síbẹ̀ tábà wà bá mọ́sálásí ń bẹ̀ wọ́n ní ká wú kó ń bẹ̀ àbí ká sì wo mọ́sálásí ká sọ bẹ́ẹ̀ díkínì ká sọ dìtẹ́ eléyìí ni àgbọ́yé tó lálàáfíà subhatun ìrújú kan táwọn èèyàn máa ń gbé wá pé ẹni kéèyàn máa kírun ní mọ́sálásí tí sàárè bá wà mọ́sálásí ànábì Madina kọ́ ọ̀gbìn bí ti ń sọ ni wọ́n náà máa rò kí n tètè ṣàlàyé rẹ̀ fún ọ kó tó dàrú mọ́ lọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà ànábì kú àwọn òkú bọ̀lá fẹ́ gbé lọ Abubakar Siddiq lọ́wọ́ dìde lẹ̀ ó lóun gbọ́ pé ànábì ni gbogbo àwọn ànábì Ọlọ́run ibi wọn bá ti kú sí ibẹ̀ náà lágbọ́dọ̀ sí kí wọn ibọ̀dọ̀ lágbọ́dọ̀ sí kíni ibọ̀dọ̀ lágbọ́dọ̀ sí wọn sí ilé ànábì yàrá ìyàwó Aisha ànábì wa kú sí ibẹ̀ wọn wá sí sí ilé ànábì ń bẹ lọ́tọ̀ mọ́sálásí wà lọ́tọ̀ nígbà wá di àsìkò Al-Walid bun Abdul Malik ọ̀kan náà àwọn ọba jẹ nígbà tí wọ́n lò jọba nígbà tá ànábì lọ tán àwọn yẹn wọ́n ń pọ̀ ní mọ́sálásí ànábì ọwọ́ ni ká máa fẹ́ mọ́sálásí wọ́n fẹ́ sọ́tún wọ́n fẹ́ sósì wọ́n fẹ́ síwájú wọ́n fẹ́ sẹ́yìn àwọn èèyàn tó ń pọ̀ ìpè olùyìn pọ̀ èyí mọ́sálásí gba àwọn èèyàn máa sọ pé Islam wọ́n ti sọ́kọ́ fà yín dojúmọ́ ni làwọn èèyàn sàn wá náwá wọ́n nílẹ̀ wá ní ẹ̀fẹ́ mọ́sálásí náà ẹ wá ẹ̀fẹ́ wọ́n wá ń fẹ́ ni wọ́n fi wá fẹ́ délé ànábì Muhammad sallallahu alayhi wa sallam mọ́sálásí ọ̀tọ̀ ilé ànábì ọ̀tọ̀ àwọn àfa kan sì dìde lásìkò yẹn náà yìí pé ẹ má fẹ́ lọ bí ẹ má fẹ́ lọ bí ẹ má fẹ́ lọ bí Walidi ẹ má fẹ́ débi o kí mọ́sálásí ọmọ bá ṣe kí ni kọ́mọ́ bá wà ní ẹgbẹ́ bí a ti ń kírun ọba ni bóun ṣe ṣe lòun ṣe kí ni lòun sọ yẹn
wọ́n wá fi sóòrò fẹ́ǹsì ọ̀bí ẹ̀mọ̀ pé sàárè wọn bí wọ́n wá sí fẹ́ǹsì mẹ́ta táwọn yóò fi ní lébẹ̀ torí àwọn tẹ́fẹ́ jí ànábì gbé lẹ́yìn náà torí àwọn tí wọ́n máa lọ bẹ̀ tí wọ́n máa lè fọwọ́ ra sàárè àwọn àfọ àwọn ìgbà tí nǹkan ọ̀rọ̀ ọba sẹ́kùn bá sílẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n bá kọjá akhta al-Walid ó ghafara Allahu lahu bàbá ní Walidi tó fẹ́ tó fi lè gbára wọn èyí pé mistake ló ṣe ibi Ọlọ́run bá wọn fèrè jì ètí wọ́n ṣe ní ojú ànábì àti tí ànábì sọ̀kalẹ̀ kí ni ànábì sọ̀kalẹ̀ ó ní wala tusallu illa al-qubur ànábì yẹn má kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè ètí wọ́n sọ̀kalẹ̀ yẹn àwọn èèyàn nígbọ́ wọn ètí àwọn èèyàn ṣe lẹ́yìn ànábì mistake ni wọ́n wá tẹ̀bàtì pé àbá ìgbàgbé mọ̀dé láti Madina látara pé àwọn náà fẹ́ dárú ẹlẹ́ ní lọ́dọ̀ wọn bí nídìí bẹ́ẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ ajá pọ̀ ànábì ní àgbọ̀dọ̀ kọ́ mọ́ṣáláṣí sẹ́gbẹ̀ẹ́ sàárè ò sì gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí tábàárí sàárè kan tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí táwọn elétò tí wọ́n ní tó àwọn tó wà ń bẹ̀ wọ́n láwọn ọgbà káwọn owó wọ́n ní tán bá mọ fẹ́ǹsì sí tí fẹ́ǹsì yẹn ga tó ó ti kọ́ ti sàárè kúrò ní mọ́ṣáláṣí wọn là lè kírun ní mọ́ṣáláṣí nítorí pé kápẹ́ lápèjúwe náà sì wọ́n náà ẹ̀yin lẹ́ra lẹ́ eléyìí ọ̀yẹ́ fẹ́ǹsì kan wà láàrin àbí bàbá tí ó ní fẹ́ǹsì tó ní plọ́ọ̀tì kejì àwọn ti sin òkú wọn sí sẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì yẹn ẹ̀yin ra lẹ́ mọ́ṣáláṣí síbi ṣe lè kírun abẹ́ lè kírun wọ́n lè kírun bẹ́ẹ̀ nígbà tí fọ́ọ̀ṣìl tí kìíní ti ń bẹ láàrin yín tí gàgá ti ń bẹ ní àárín yín ló fi jẹ́ pé nígbà míì táwa fẹ́ kírun ìdààmú máa ń pọ̀ ẹ bá dé mọ́ṣáláṣí lè sàárè mọ̀tìkan níbi èmi gan níwájú mímbàrí gangan bẹ́ẹ̀ bá tún rìn tráfù dáadáa tẹ tráfù dáadáa ẹ̀ẹ́dì sàárè nínú mọ́ṣáláṣí gangan láwọn ilẹ̀ Lárúbáwá kó tó sí pé yóò lọ lè jọyìn imam yóò lè jọyìn jama yóò kọ́kọ́ ṣe tàwáfù náà kó tó lè ṣe tẹkẹrẹtẹ ram ibi àwọn bá ti wọn dé àwọn ò tí ì níyì ń bí Ọlọ́run níjà rí inú mọ́ṣáláṣí gangan ẹ̀wọ̀n mọ́ṣáláṣí báyìí láàrin gbogbo mọ́ṣáláṣí tọ́ba tàwáfù tán yóò sọ wà lọ sí Allahu Akbar yóò sọ lè jọyìn jama rákàtọ̀ bá wà báńgbà yóò bá wọn ṣe kíni yóò bá wọn kí ọlọ́mọṣà sọ níbi aburú bẹ́ẹ̀ àwọn àlùfáà wọn ní táàbà ń sìnkú sílé wàhálà wọn máa ṣẹlẹ̀ látara àwọn tí wọn gbàgbọ́ yé wọn máa wá búra pẹ̀lú sàárè bàbá àti àwọn máa ń jà àbí àwọn ọmọ wọn ń jà láàrin ara wọn ọyà ń sún bí kábàárì bàbá wa wàá lọ lè búra ń bẹ̀ pé owó tó kù yẹ wọ́kọ̀ náà ẹ dákun nígbà míì wá ní afa èmi àti ajá ìwọ ló gbé nǹkan yẹn olóhùn kò ń gbé ọ̀yà kálọ̀ kábàárì bàbá ẹ̀yẹ wà lè búra mẹ́ wọ́n ń ṣe ńlẹ̀ Yorùbá jẹ́ mọ́ ìpè tọ́ba tó bẹ̀ kápẹ́ ìwọ̀kọ̀ bá náwó tó kù kálọ̀ kábàárì ẹ dákun àbí wọ́n ní kó bu yẹ̀pẹ̀ sọ́wọ́ ọ̀yà bu yẹ̀pẹ̀ sáré ọ̀yà kò ní kò ní da fún ọ tọ́ba jẹ́ pé ìwọ kò sí kíni ìwọ kò sí nǹkan báyìí gbogbo eléyìí àìnímọ̀ nípa tẹ́ ní sèkéni òun náà ní ń fà nínú àwọn àǹfààní òun náà ní pé ẹnì kọ̀ọ̀kan wa ká lè mọ̀ yìí pé láàbá ń sìnkú sílé à ń balẹ̀ jẹ́ ni à ń sèkéni jama à ń balẹ̀ jẹ́ ni à ń balẹ̀ jẹ́ ni ìwọ kú wọ́n sì ń sílé ẹ̀gbọ́n rẹ kú wọ́n sì ń sílé ìyá rẹ kú wọ́n sì ń sílé bàbá rẹ kú wọ́n sì ń sílé àwọn ọmọ yín wọ́n fẹ́ yọ ṣọ́ọ̀bù ibi wọ́n yọ sí ní sàré ẹ fẹ́ ṣèjọ ẹ fẹ́ páàkì mọ́tò àwọn ẹnìkan ọ̀sálàìsí láìpẹ́ ládùúgbò wa bọ̀dé kése mùsùlùmí ìyá bàbá kú wọ́n ti síwájú lé ìyá kú wọ́n ti síwájú lé ọmọ ìyá kan tó jóbìnrin tí ọlọ́kọ mọ́ òun náà tó kú wọ́n tó ń sọ síbẹ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ ti ṣe kó jáde nù ipe àwọn káwọn máa sùn tí kíni sùn tó kún bí mo máa sọ fáwọn ọmọ wọn ni kò sẹ́ni nǹkan ilé yìí ti dáwòrò nítorí sàárè tó wà mẹ́ ẹlòmíì gan oníjà yà débi pé bọ́ bá ní sàárè lọ́kọ́ báyìí òye eré tí ó sá ẹ máa lé káàkiri ẹ kàn máa dájà yà sínú ilé inú kọ́ máa dẹ́rù bá àwọn èèyàn àbí káwọn èèyàn ká máa yẹpẹrẹ sàárè bí àwọn ta ni wọ́n ń tọ̀ sílẹ̀ kan wọ́n ń jòkó lérí ẹ̀ ọ̀kan ṣẹlẹ̀ ńbẹ̀ nídìí bẹ́ẹ̀ ilẹ̀ yẹn ilẹ̀ tí àwọn ọmọ yóò fi kọ́lé táwọn àwọn ọmọ rẹ̀ tí wọ́n fi ṣàǹfààní wọn sáà ní kọ́lé lé sàárè lérí ọmọ lọ́tẹ̀ ọmọ balẹ̀ jẹ́ fáwọn aráyé náà nígbà míì gan wọ́n fẹ́ talẹ̀ wàláhì ṣẹlẹ̀ wọ́n fẹ́ talẹ̀ ẹ̀sùn bàbá wọ́n fẹ́ ta ilẹ̀ ìpẹ́tọ̀ ilé ìyàwó ò ní diẹ mọ́ wọ́n fẹ́ ta ṣe àmọ́ pé àwọn mìíràn ń bẹ nínú àwọn Yorùbá tí wọ́n pè é sáìtì rẹ̀ ní ẹgbẹ́ ilẹ̀ ọ̀ká má bàa gbalẹ̀ yẹn ní ọwọ́ ẹ̀ dákun ṣe tẹ́ máa ń gbalẹ̀ sóhun lè sọ̀rọ̀ ni. nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn wà pẹnupọ̀ pé ẹjẹ́ atalẹ̀ yìí káyé jà
ẹja pín tó sàárè bàbá ni wọ́n ṣe wàá wú bàbá lọ nígbà míì ṣe ni wọ́n ta fún yíbò ni ipò yíbò wọ́n lọ́mọ bá wá ṣe léṣe ọmọ yíbò yọ wá wú sàárè rẹ̀ yọ wá fílíǹgì ẹ̀ sí ojú títì nígbà tó lọ tẹ́ nígbà míì wọ́n sìmẹ́ntì pa síbẹ̀ wọ́n sìmẹ́ntì síbẹ̀ gbogbo àdúrà tó ti fáwọn yòókù rẹ̀ ní tẹ́ wọ́n ní láǹfààní bẹ́ẹ̀ à ń ṣera wa fa àìgbàgbọ́ yẹ̀sì ló sì fa tọ́ ìtẹ́ta wá wí ìta ní ká ṣe ìsọ́nàtò alimakabadati bilatiya alakoko bisur wa gurfati harisin lè adìlẹ̀ kọ́tàlá ọ̀sáhìrì ẹ̀yọ́ mayami taba wa nítẹ́ta nítẹ́nà tán nínú àwọn àmójútó alakoko kájí onífẹ́ǹsì o kájí oníkiri jama nítorí àwọn ayakilas àtàwọn bàbá ẹlẹ́bọ àtàwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn èèyàn ń fi pààtì èèyàn wọ́n fi ń ṣoògùn wọ́n fi pààtì èèyàn wọ́n fi ń mọ̀kọ wọ́n fi ń ṣẹbu wọ́n fi ń ṣèpara ẹlòmíì ujà tiẹ̀ ẹ̀rí tiẹ̀ ni pé òun ò fẹ́ lọ sí itẹ́ ipe tí wọ́n bá sì ń sílé pé ẹ̀mí balẹ̀ pé wọn ò lè wú òkú òun nítorí sọ yẹn kọ̀kọ̀ rẹ̀ tì sórí itẹ́ tá a wí náà itẹ́ tí ó lámójútó ni tí wọ́n ti ní tẹ́ mùsùlùmí máa ń lámójútó ẹ fi fẹ́ǹsì ẹ fi ragbàká rẹ̀ ẹ fi géètì síbẹ̀ ẹ fi bàbá ọlọ́dẹ ẹ kọ́lé yàrá bàbá ọlọ́dẹ síbẹ̀ àti yàrá méjì kan tó náà máa fi ń sùn òun náà sá sùn yọ máa sọ àwọn òkú yín kí wọ́n bá gé eré wọn àtẹsẹ̀ wọn wọ́n tó wọn gbé torí ẹ̀ lọ́jọ́ lọ́mọkúbárà torí àwọn awúkú ṣé wọn ewúkú lé èmi mẹ́nìkan nínú àwọn ọ̀rẹ́ màmá di tèmi ni nígbà mo délé mo bá kọjá lẹ́gbẹ̀ẹ́ sáré mo wá rí bọ́gláàrì ojú mi lò yẹn wọ́n wá ṣe dédé yìí tó sáyẹ́sì sáré o wọ́n wá kí bọ́lẹ̀ wọ́n wá sẹ́mẹ́ntì ẹ̀ mo ní kí ni ṣẹlẹ̀ ń bí wọ́n ní sáré ìyá alágbèjà ni kí ló ṣẹlẹ̀ wọ́n lẹ́ẹ̀mẹ́ta ni wọ́n ti wá attempt láti ṣe kíni ẹ̀mẹ́ta wọ́n kọ́kọ́ gbẹ́ ní erí lẹ́kùn lélẹ́ ní táwọn yẹn ń sún bẹ́ẹ̀ nígbà ní dánú wọ́n sá lọ nígbà òdìjọ́ kejì wọ́n tún wá síbi ẹsẹ̀ rẹ̀ wọ́n tún gbẹ́ kò sí ìdí òdòwó ń bẹ̀ bó ṣe rí bá ní ńlọ náà ni ó sì ṣẹṣẹ ńlọ náà ni nílé nìyẹn ò ilé ti sàárè tí wọ́n ṣiṣẹ́ gbẹ̀mí lò. bàbá wa bá kí ni wo olùkọ́ àgbà rahimahullah ta'ala rahmatan wasi'a ọlọ́run ní ká dáwọ́ yẹn bá wọn. bàbá ni ẹ gbé mi lọ́tẹ́ ní bá ti jáde láyé bẹ́ẹ̀ nìkan mú eré mi tó fi ipò kọ́ èyí ò ní kí n má pàdé ọlọ́run dáadáa ó mú kú mu ti ẹni ọlọ́run ó gbé gbogbo ẹ̀ dìde jọ́ àlè kìyàmà gbogbo ẹ̀ ó dìde ní pípé kò sí kankan tí ó yin gẹ́rẹ́ ara wa tọ́lọ́ bá gbé wa dìde gbogbo ẹ̀ bá òkọ́ wa yọ padà wá gbogbo ẹ̀yà àfẹ́sì ńlẹ̀ Yorùbá ẹ̀ má dá ojúbọ lẹ̀ ojúbọ ni ká máa pé baba alágbájá kú ẹ̀kọ́ lé lérí nígbà mi ó ṣe dóòmù lé lérí baba lẹ́yìn sẹ́wù lágbájá kú ẹ̀sìn síbi kankan wọ̀nyí káwọn lè ṣe sí yàrá rẹ̀ òun jẹ́ ànábì ànábì gan wọn ni kò sàdúrà fún ànábì kò kú lẹ́nu ọ̀nà ní ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mọ́kà tó bá ti di pé òtí ń pẹ́jù wọn fọwọ́ gbọ́ ní ọ̀gọ́ báyìí pé pé máa ń da sẹ́lẹ̀ asàlámù alẹ́kùn ìṣẹ́júbẹ̀lẹ̀ wọn fi ń wí kò sí bá tiẹ̀ lọ ibi èsì bí wọn ti sàdúrà ibi yẹn wọn fẹ́ tọrọ mọ́tò fẹ́ tọrọ lé wọn ni sálámù ní kọ́ máa lọ. ìkan ṣẹlẹ̀ o mo rí ẹnìkan tó gbé ọmọ tuntun bí sàárè ṣéwù ó sì gbé ọmọ tuntun sínú sàárè ọmọ tí wọ́n ṣe bí tí ò tí ì ju ọ̀sẹ̀ kan lọ kálùbáríkà sàárè kó lè bá rán ọmọ yẹn ẹ dákun ṣébi àlùbáríkà wà nìyẹn ẹbọ ni o gbogbo àwọn tí wọ́n ń gérí èèyàn wọ́n ní wọ́n pọ̀ ń lo ẹ má dìyàn ọba yín lẹ́rù o ẹ mójútó ìtẹ́ yìí dáadáa gbogbo èyí tẹ́ bá ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín náà lọ́wọ́ àti géètì tó nípọn fẹ́ǹsì tó sikini tó ga dáadáa tán sápílà sí ibi tá a náwó sí nìyẹn o torí àwọn ẹlẹ́bọ àtàwọn àwọn alikọ́tàlà àwọn ayakillas tí wọ́n pààyàn yóò wá sí síbẹ̀ fún rẹ̀ ó ti pààyàn àṣírí rẹ̀ ti tú látọ̀dọ̀ ọlọ́run kò wá fẹ́ kó tú kò fẹ́ kó tú sọ́dọ̀ àwọn èèyàn yọ kàn gbé sínú mọ́tò nìyẹn wà mọ́tò wọ́ bẹ́ẹ̀ kí lẹ́yìn ṣe ń bẹ̀ wá ní òun kan wọ́n mú kankan bẹ́ẹ̀ yọ bá gbélé náà bá rí ma bẹ́ẹ̀ àmọ́ tó bá ti ní géètì ṣe é mọ̀ pé yóò ní process ta ló kú ìgbà wo ló kú rìpọ́tù dà hospital olókù sí ta ló ní ta ló mọ̀ àwọn àmójútó tá a ṣe nìyẹn nínú àwọn àmójútó tá a tún ṣe òun náà ni pé
nígbà àwọn èèyàn láàyè kí wọ́n wá máa lẹ táìsì mọ́ bẹ́ẹ̀ kọ́ máa wá dírẹ́sì ẹ̀ owó tó fi lẹ táìsì ẹ̀ kókó fọ́mọ òrukàn kókó fún opó ẹ fi tọ́jú ìyá yín wà nílé ẹ̀ ń lẹ táìsì bàbá yín kú ìyá yín wà nílé táìsì lọ́wọ́ kan lẹ́yìn náà nígbà àwọn tí wọ́n máa taná síbẹ̀ Ànábì ní la'ana Allahu za'iratil qubur lẹ́yìn náà nígbà àwọn obìnrin láàyè kí wọ́n máa lọ́tẹ̀ ọ̀rọ̀ yẹn àwọn afáfá mọ ara wọn lọ gan nípa sóbìnrin lè lọ́tẹ̀ àbí lè lọ́tẹ̀ wal ilmu indallah al-arjah indi èyí tó fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ tèmi wọn náà ni pé kóbìnrin ọmọ lọ́tẹ̀ torí pé Ọlọ́run dá wọn lẹ́dàá kan tó jẹ́ pé wọ́n lẹ̀ púpọ̀. Ànábì wa Muhammad sallam Ànábì ní la'ana Allahu za'iratil qubur wal muttakhidhina 'alayha as-surj Ànábì ní gbogbo obìnrin tí ń bá ń lọ́tẹ̀ báyà ń gbókù lọ òun náà tẹ̀lé wọn ó lè kírun sóko la ọ̀wọ́ tó jóbìnrin o báyà bá kírun sóko la ń bí ẹ̀yin náà lè tò lẹ́yìn ó ti kẹ́yìn náà ó bá wa kírun àwọn tá a bá ti ń kírun táwa yìí táwa bá ti ń lọ́tẹ̀ ẹ̀yin máa lọlé ẹ̀ máa lọlé bá àwọn fámìlì òkú ẹ̀ máa lè bá wọn kẹ́dùn Ànábì ní gbogbo obìnrin tí bá ń lọ́tẹ̀ Ọlọ́run ṣépèlé gbogbo àwọn tí wọ́n bá ń tan iná sérí sàárè Ọlọ́run ṣépèlé àwọn ẹlẹ́sìn mi máa ń ṣẹlẹ̀ wọ́n tanná síbẹ̀ wọ́n fi ń sàpọ́nlé ẹ̀ náà nífa ẹni wọ́n ń sàpọ́nlé níbẹ̀ lọ́wọ́ yà yìí ẹ̀yọ́ ọmọ ìyá mi lẹ́yìn náà nígbà tí wọ́n gbé òkú kèfèrí lọ sí tẹ mùsùlùmí kí kèfèrí ó ní tẹ́ tiẹ̀ kí mùsùlùmí náà ó ṣe kí ni kó ní tẹ́ tiẹ̀ mọ̀sùtúrù hàlì ńkọ́ ẹni ọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ tọ́rọ̀ rẹ̀ dàrú mọ́ wa lọ́wọ́ àmọ́ wọ́n ní mùsùlùmí náà má wò rí mọ́sálásí rí nìkan wá jẹ́ ìrẹ̀ oníkẹrùn tọ̀ ìtẹ́síkì àtẹnìyẹn fún ìlàlò alọ̀lẹ̀ sí bí ọba wa jẹ́ bẹ́ẹ̀ mọ́ ọ wà lọ́rùn ẹni yẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà àníjẹ́ kíntẹ́ náà àníjẹ́ kó máa kún a máa ṣe àkólé kan lérí bá ṣe máa roko bẹ̀ ṣe rí gbogbo àwa tá a máa mójútó àwa mẹ́ta la máa mójútó tẹ́ àwa mẹ́ta ni ẹni àkọ́kọ́ òun náà ni pé a'immatul masajidi rawatib wal jawami gbogbo àwa imam tá a jẹ́ ìmáàmù rátìbí àwọn ìmáàmù jámì nílùú Ìwòpin àwọn àlàkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe àkólé kan lérí tẹ́ àkólé kan tá a ṣe lérí tẹ́ òun náà ni pé kájà àwọn jàmá wọ́n mọ̀ ìpè kọ̀dá ká máa sìnkú sí ilé gẹ́gẹ́ bí gbogbo àwọn èrí tá a kólẹ̀ yìí o bọ́lọ̀ bá ní kọ́rọ̀ òye yẹn o kọ́lọ̀ mọ́ṣá lóko mọ́ṣáláṣí tá a máa bá sọ̀rọ̀ tá a sọ gbogbo ẹ̀rí lákòólẹ̀ bá bá sọ gbogbo ẹ̀ tá a ní wọ́n sọ àmọ́ báwa ṣe bánu Ọlọ́run ní ṣe wá ní ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ ní bídíà bá a ṣe bá kọ́ o bó ṣe yẹ kó rí là ń sọ yìí. àwọn ìmáàmù mọ́sálásí là kọ́kọ́ tá a kọ́kọ́ kọ́ wa lọ́wọ́ ibi táwọn ẹ̀yẹ́ tẹ̀lé mùsùlùmí náà fi masajidina ká jẹ́ pé announcement yóò dé ọ̀dọ̀ gbogbo àwọn jama lọ́kùnrin lóbìnrin ìpè ẹ̀dákun àti nítẹ́ ní ìlú Ìwòpin o gbogbo ẹ̀yin mùsùlùmí ìtẹ́lọ́dà ká máa sìnkú sí o kálukú náà ti máa sọ kọ́dà bí ìyá kan bá ń sọ kalẹ̀ tọkàn kọ́kọ́ kúkọ́ ọmọ bá dala owó bá dà mẹ́sẹ̀ mi àwọ̀ débẹ̀ o ìyá kan ní ẹ̀dá kan ẹ lòlùkẹ́jọ́ lẹ́yìn mi ní tẹ̀lé ńtọ́sọ yẹn o a sì lẹ́sẹ̀ ìyá kọ́ síbẹ̀ pé tó ẹgbẹ́ mi ní ẹsẹ̀ mi sí o ẹ̀ ní dá lóhùn wà sí àti ọba ti bá tọ́lọ́hùn mu ẹ̀ ní tẹ̀lé bàbá wa kanjọ ní gbà ń sọ̀rọ̀ bàbá ní tó Ọlọ́run ní jẹ́ ṣáájú wa o àmọ́ tí n bá dákẹ́ lẹ́gbẹ̀ẹ́ bí ní kẹ́sì kínni kẹ́sì mi sí mo wá wo ibi tí bàbá náwó sí ọ wá jẹ́ ẹgbẹ́ sọ́kẹ̀wé bàbá ní lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ lòun fẹ́ ṣe kínni lòun fẹ́ sùn bọ́lọ̀ bá ní kí bàbá lọ sí tẹ́yẹ nìkan wà dá lóhùn nígbà wá ní lẹ́gbẹ̀ẹ́ sọ́kàwé lọ fẹ́ sùn àmọ́ ìbùnà áwòf wàlẹ́ àwọn lọ́sàsọ́lẹ̀ ó ní tí wọ́n fẹ́ gbé òun lọ sí tẹ́ kádàkùn ká bá wọn wáyè lẹ́gbẹ̀ẹ́ Uthman ibn Mas'ud ó sì àsọ́lẹ̀ bẹ́ẹ̀ yóò dòkó lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ wọ́n wá ní lẹ́gbẹ̀ẹ́ sọ́kàwé lọ fẹ́ sí kíni lẹ́fẹ́ sùn tani ọ̀ wá gbọ́ yẹn bàbá rẹ̀ ní ẹ̀sìn mùsíbì kan ìyá àwọn ní ẹ̀sìn mùsíbì má dáhùn o ní dá lóhùn tó bá ti dákẹ́ ẹ̀yìn ó gbé lọ bí tí yóò ti ráǹfààní tí yóò ti jàǹfààní àwọn imam ẹ̀dá kun wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan wọ́n táwọn ọ̀dọ́ yìí tí wọ́n gbìyànjú yìí táwọn mọ́mọ́ bá ní àwọn ọlọ́bẹ̀ ẹ̀yin ọ̀dọ́ yìí ẹ̀fọwọ́mútẹ́ yìí àwọn ọlọ́bẹ̀ kò ní láṣeyọrí o ẹ̀dá kun torí tọ́lọ́wọ́n bá wa káwa ìmáàmù gan sọ lásọ̀lẹ̀ pé àyè máa bá ti dákẹ́ ìtẹ́nikásíkíní kan gbé wa lọ ẹlẹ́ẹ̀kejì àwọn ta'awun al-aghniya 'ala an-nafaqati 'alayha 'inda al-haja gbogbo àwọn tọ́lọ̀ ń kẹ́ tó ń bẹ lọ́wọ́ wa nínú ibi tá a lè náwó sí tá a gbà ládàá òun náà ní ká wá bá a ṣe fẹ́ǹsì sí ìtẹ́ yìí wọ́n ní ìtẹ́ ti wà nílùú Ìwòpin báyìí ìtẹ́ ti wà
ọlọ́run ti ra pẹ̀lú àṣẹ ọlọ́run àti ìkúnlọ́wọ́ àwọn bàbá wa ìmáàmù àti gbogbo àwọn àfẹ́sì tí wọ́n wà nílùú Òpin. àwọn ọ̀dọ́ àwọn kan mójútó ni àwọn bàbá gangan ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n wà ní díẹ̀. wọ́n ní gbogbo àwọn tọ́lọ̀ ń kẹ́ ọ̀rọ̀ ti délẹ̀ báyìí sìmẹ́ǹtì la ní ni o blọ́ọ̀kù la ní ni o tá a fi ṣe fẹ́ǹsì torí àwọn alọ́kọ́ lóhun ó ṣe kí ni kó kígbe àtàwọn afẹ́ ẹlẹ́bọ tí wọ́n máa béèrè lọ́wọ́ yòókù rẹ̀ pé sọ ní ráṣù díẹ̀ mẹ́wọ̀n wọ́n fẹ́ ṣiṣẹ́ kan àwọn béèrè pé ẹ dákun kí ni wọ́n ń pè ní ráṣù wọ́n lò ní díẹ̀ tá a bá kan nínú ọpọlọ nínú agbárí ọmọ èèyàn ni màmú pè báwọn ìyẹn kéré ní wa burú táwọn ìlú mi ń ṣe Ọlọ́run sọ wa ń bẹ̀ gbogbo àwọn tálọ̀ ń kẹ́ súnà yìí tá a bẹ̀rẹ̀ yìí súnà yìí àwa náà ti ṣètò nílùú tiwa náà níwájú àfọ́n àti ṣètò ipe àgbọ̀dọ̀ nítẹ́ gbogbo àwọn bàbá wa àwọn bàbá tiwọn náà lókè lọ́hùn wọ́n ń tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọlé báyìí gbogbo àwọn tó wọn mọ̀kúta akọ méjì kan wọ́n ti fi sílẹ̀gbẹ̀ẹ́ mọ́ ní gbogbo ìtẹ̀sẹ̀ tí òkúta akọ lọ́kàn ni àbí ká wú ká gbé lọ sí ibi lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ nítẹ́ wọ́n kàn máa yẹyẹ sáré rẹ̀ ojú òtẹ́yìn má jẹ́ ma ojú òtẹ́yìn má gbogbo adọ́lọ́nkẹ́ ẹ̀jẹ̀ kọ́ wọn lọ́wọ́ anabi ma sanna fil islam sunnatan hasana kana lahu ajruha wa ajru man amila biha min ba'di gbogbo ẹni tó bá dá nǹkan kan lẹ̀ tó jẹ́ ntọ́ da gbogbo gbàtà wọn yẹn bá ń lò ládàá rẹ̀ ọmọ bá ọ blọọkù ẹ̀yọ̀ kan tààrà símẹ́ǹtì ẹ̀yọ̀ kan tó filẹ̀ 1,000 10,000 100,000 tó filẹ̀ gbàtà wọn yẹn bá ń sàǹfààní ní tẹ́ ọ wà láyé òṣìláyé ò ládàá rẹ̀ yọ ọmọ wọnú iṣẹ́ rẹ̀ anabi ni dama tabuna adama qata amaluhu illa min thalath bẹ́ẹ̀ bá ti dákẹ́ báyìí nǹkan kan sànfàní máa fi nǹkan mẹ́ta sadaqatin jariya sàárà àti continual charity nínú continual charity ní ká kọ́ mọ́sálásí nínú continual charity òun náà ní ká kọ́lé kéwú àbí ká gbin igi tó lè sànfàní ká gbé kànga nínú continual charity òun náà ní pé kọ́ dáwó sí tẹ́ mọ́sẹ̀ tún tẹ́ ṣe gbogbo àti owó rẹ̀ bá sì ń bẹ́ẹ̀ mẹ́ kò síjọ́ tí wọ́n gbókù wá bẹ́ẹ̀ tó ní gbalada gbogbo àti àti dáwó síbẹ̀ kọ́lọ́mọ́sá gbà lẹ́sìn fún wa gbogbo àwa tí wọ́n ń pè káwá ṣàtúnṣe rẹ̀ àánú látọ̀dọ̀ ọlọ́run ọba kọ́lọ́mọ́sá ìdarí ẹ̀ sọ́dọ̀ wa kọ́lọ́mọ́ ọba àlá kó ṣe ìtẹ́ náà ní ìtẹ́ mùsùlùmí kó ṣe ní ààyè àánú fún gbogbo mùsùlùmí tó bá wọ bẹ̀ gbogbo àwọn tọ́lẹ̀ ò tí yé ọlọ́mọṣà ìjọ́rọ̀ òye wọn gbogbo àwọn tó ti yé àdáwò tí wọ́n fi ń dàrú mọ́yàn lọ́wọ́ kọ́lọ́n sọ níbẹ̀ torí ọmọ ṣẹlẹ̀ ńgbà míì ọmọ méjì ti gbọ́ súnà yìí lábala ìtẹ́ òun náà lè mọ́ ti gbọ́ súnà ká máa náwó ẹlòmíì mú kan lẹ̀ mú kan ìfì kan lẹ̀ mú kan ní o gbogbo ẹ̀ náà lọ́ọ́ máa ṣe torí gbogbo ẹ̀ lànà bí ṣe kíni lànà bí ṣe àmọ́ nínú súnà tó ti gbọ́ yé òun náà ni pé ẹ̀mí ìbá kú ìtẹ́ là gbé lọ àwọn bíi mẹ́ta àwọn bá yarí wọn làwọn ọlọ́tẹ́ wàhálà ti dé àbí òde wọn máa fòkú mọ́ra wọn lọ tẹ́ ẹ bá gbé kú bẹ́ẹ̀ yẹn máa kàwé tọ́wọ́n náà sọ pé bàbá òsùn lé ìtẹ́ ní lọ wàhálà ti dé àdáwò bẹ́ẹ̀ mọ́jọ ṣẹlẹ̀ ní fámìlì tiwa o ẹ dákun gbọ́dọ̀ bá ti rí bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ bá mọ̀ kí wọ́n dì í lọ́wọ́ kí bàbá tó kú nísìnyí ẹ ti máa sọ fún bàbá kí bàbá sọ fún wọn wọ̀síyà kí bàbá náà kọ sínú ìwé ipe mi bá ti jáde láyé o oye ìtẹnìkẹ́ ṣe kí ni kẹ́ ẹ gbé mi lọ sẹ́mi pé àkọọ́lẹ̀ bàbá nì ó ti ká àwọn bọ́dà ńlápá àtàwọn sísá táwọn ọgbọ́n kan yé yẹ lẹ́yìn náà yìí tẹ́ gbọ́ yé ẹ farabalẹ̀ sọ fáwọn tí ò ṣe kí ni àwọn tí ò gbọ́ gbogbo àdéṣe làkàyí ládàá rẹ̀ làkàyí ẹni wọ́n mọ̀ ẹni tí wọ́n mọ̀ nǹkan oye bóòlù ẹsẹ̀ máa bu pé kí ló dé òṣè nígbà tí ọmọ pàtàkì ẹ dáwà wa ọgbà hikma ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọgbà dùà ẹ̀yin ọmọ ya mi dáwà gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì gbà dùà anabi a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ anabi a máa ṣàdúrà fáwọn tí ó ti yé Allahumma hidi qawmi fa innahum la ya'lamun hadha huwa manhaju rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀bẹ̀lẹ̀ wọn ba ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá jágun lẹ́mí ẹ̀sìn wọn tí wọ́n ti lọ láàrin wa kọ́lọ́mọ́sá bá wa kẹ́ wọn àwọn tá a níyà tá a ní bàbá àwọn tá a ti lọ́mọ tọ́lọ́ fi sàndáwò ọlọ́mọdé tó kù lẹ́yìn fún wa mọ́ ọlọ́mọsá bá kẹ́ gbogbo wọn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم